ó ṣògùn o ikú ẹran ó ṣògùn o ikú ẹran ó ṣògùn àrò. ẹran kò yàn bọ̀. Orúkọ yín ti jẹ́ Orúkọ mi ni Sunday Ẹyẹ. Sunday Ẹyẹ. Bẹ́ẹ̀ Kí ni ìdí tẹ́ fi ń jẹ́ Sunday Ẹyẹ? orúkọ bàbá mi ni wọ́n pè bẹ́ẹ̀. So tó bá ti wá ìyàwó ọmọ tán bí a máa fi ẹyẹ sí. Wọ́n máa ń fi ẹyẹ sí. Ẹyẹ. Ọmọ ẹyẹ ọmọ ẹyẹ ọmọ ẹyẹ. Ẹyẹ tí ń fò. Bẹ́ẹ̀. Ọdẹ ni yín. Bẹ́ẹ̀ ni ọdẹ ni mí. Ta ló gbébọn fún yín? Bàbá mi ló gbébọn fún mi. Orúkọ wọn ti jẹ́ Cedric. Cedric. lórúkọ wọn. Nígbà gbébọn fún yín, ǹjẹ́ ẹ rántí ń tẹ́ kọ́kọ́ fìbọn pa péyàn máa ń yìnbọn pa? Ìbọn tí nígbà tí mo kọ́kọ́ yìnbọn pa pé mo kọ́kọ́ yìnbọn ọ̀yà mo fi pa. Ọ̀yà nínú pineapple. bó o lẹ ṣe pa? Bó o lọ̀rọ̀ ọ̀yà ṣe jẹ́? Mo lọ wo wáyà. A dẹ̀ ní oko pineapple kan, so mo wá fẹ́ yà ká pineapple nínú oko yẹn kí n gbé lọ sí abúlé ká lọ jẹ. Tí mo ṣe wá dé pineapple yẹn mo wá rí kíní yẹn tó gbọ́ ó dì ó kọ́ di síta ó gbẹ́lẹ̀ mọ́ ọ̀yà lélẹ̀. Ọ̀yà bá délé máa lọ bá bàbá pé kí bàbá wa lọ pa ọ̀yà yẹn. Mo délé mi bá bàbá mo wá gbé ìbọn wọn ní ẹ̀yìn ibi ilẹ̀kùn tó máa ń gbé sí. Mo wá lọ yìn sí ẹ̀dẹ̀ pa. Tẹ́tí máa bá yín tẹ́lẹ̀ ni? Mi ò mọ̀ yín o. Mi ò mọ̀ yín o. Bẹ̀ẹ̀ tí tá bá ń lo oko lóru tá bá ń lọ wọ́n máa mú mi dání. Ok. So wọ́n á ní kí n jókòó bí kan wọ́n á lọ nígbà pẹ́ wọ́n wá mú mi bẹ́ẹ̀. So mo mọ̀ tán wọ́n ṣe ń kì í. Mo mọ̀ wọ́n ti ní báwọn kì í. Ok. Wọ́n bẹ̀rẹ̀ fi pa sí. So ìgbà tẹ́ ẹ wá dọdẹ láti ìgbà náà, kí ni ìrìn àjò yín? Kí làwọn àrírí yín? Àwọn gbówó lẹ ti dẹ, àwọn ẹran wo lẹ ti pa? Kí ni làkọjá yín? Mo béèrè gbogbo àwọn ìbéèrè yẹn papọ̀ láti ìgbà tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ọdẹ. Ìrírí tí mo rí náà tí mo dúró hàn bọ́ ọmọ kékeré mi náà ó pọ̀ díẹ̀. Ọ̀yà. Ní ọdún kan a pèbè kan ní omi funfun. Omi funfun. Bẹ́ẹ̀ni. Ní Mọ́fọwọ́radé. Mo lọ ṣiṣẹ́ ńbẹ̀. Mo wá ráwọn ọdẹ tí wọ́n dẹ̀gbẹ́ ńbẹ̀. Mo wá lọ láti Ọ̀rẹ̀ ni mo ti wá ṣiṣẹ́ ńbẹ̀. Ìgbà tí wọ́n ṣiṣẹ́ yẹn díẹ̀ mo wá lọ gbébọn wá láti Ọ̀rẹ̀ wọ́n pè bẹ́ẹ̀ ní ọjà Baálẹ̀ oko ẹ̀gbọ́n dádì wa ni ibẹ̀ ni mò ń gbé ńgbà yẹn. So àti ibẹ̀ mo ti máa ń wá sí NNPC tí mo ti ń ṣiṣẹ́ wẹ́dà mi. Mo wá lọ gbébọn yẹn mo wá gbé wá síbẹ̀ mi. Ọdẹ lèmi náà bẹ̀ẹ̀ tẹ́ ṣe máa ń ṣe ó wù mí náà pé kọjọ wá ní àwọn ò mọ̀ mi pé mo ní mo wá ṣiṣẹ́ nílò tọ́ mú níbẹ̀ tọ́ dẹ ní mímú bẹ́ẹ̀ bá fàyè gbà mí. Bàbá olóòdẹ bá ń dà kò sí wàhálà jẹ́ pé wọ́n ní tẹ̀lé àwọn lóko. Mo tẹ̀lé wọn lóko lọ́sàn-án ọjọ́ yẹn. Mo pa gálà kan, mo pẹta kan, mo pẹtu kan. Ẹran mẹ́ta tí mo pa náà ni gbogbo wa pín ní ọdún yẹn. Níbi tẹ́ ẹ̀ dé rí? Bẹ́ẹ̀ ni mi dé bẹ́ẹ̀ rí. Bá tó wá di alẹ́ mo bá sọ fún bàbá yẹn pé mo ní mo fẹ́ dẹ náà. Bàbá yẹn ṣe mo mọ náà dẹ ni? Mo ní mo mọ náà dẹ o. Mo pé mo mọ náà dẹ wọn bá tì mí. Ó bá ní òun á fi ọmọ kan kó tẹ̀lé mi. Ọmọ yẹn tẹ̀lé mi ó fi ọ̀nà hàn mí. Mo ṣáà pa ọ̀rẹ́ méjì ẹtu kan náà mẹ́ta ni mo yẹn. Àpò wálé àpò abúlé mo wẹ̀ tán mo gba ibi tí mo ti ń ṣiṣẹ́ lọ. Nígbà tó wá tó di alẹ́ ọjọ́ yẹn àtàwọn ọmọ tájọ́ ń ṣiṣẹ́ a padà sábúlé yẹn ibẹ̀ lásùn. Mo bá gbé náà. Bàbá yẹn wá sọ fún mi pé igbó kan wà ní ẹ̀yìn ṣọ́ọ̀ṣì níbẹ̀ yẹn. Ní pé ibẹ̀ tí igi ìgalà kan wà níbẹ̀ pé igi oró igi yẹn nípò lóòsìn. Ní pé àwọn ti ṣọ́. Wọ́n ní táwọn bá ti débẹ̀ ń pé kì í fáwọn lẹ́ran. Wọ́n ní tí ọdẹ bá ti gbéná débẹ̀ wọ́n náà súfèé ní. Ìfẹ́ yẹn á wá fún. Wọ́n ní tí wọ́n bá ti wojú ẹran wọn torí mọ́ atẹ́gùn àkàndé ni. Bá ní ṣiṣẹ́ pé ẹjú ìbẹ̀ fèmí ẹ jẹ́ kémi lọ sí ẹjẹ́ lọ bẹ̀ wò. Tí n bá débẹ̀ kémi náà try best mi.
alẹ́ ẹjọ́ yẹn mo débẹ̀ ìgbà tí ọmọ yẹn ṣe fi ọ̀nà oko yẹn ọ̀yà oko yẹn hàn mí mo dé oko gẹdú lọ ni ọmọ yẹn wá sọ pé oko gẹdú yẹn tí bá ti jáde màá dé inú oko yẹn màá rí oko tájálò kí n dẹ̀ kó jáyà rẹ pé màá rí igi yẹn lókè níbẹ̀ pé bẹ̀ máa bẹ́ràn bẹ̀ ó ní ibẹ̀ tí wọ́n kì í fún àwọn pa ni bá dẹ̀ dẹ́ tọmọ yẹn ṣe jẹ́ kí n dẹ̀ tó débẹ̀ náà mo ti pẹ̀tù méjì níjọ́ yẹn tí mo ti wá dé nínú oko yẹn lóòótọ́ tí mo gbé náà mo gbọ́ tí kinní ẹ̀ dún nígbà tí kinní kan tí tọ́ bá fi kinní sẹ́nu sálísà tó máa ń súfèé fọ́ kinní ẹ̀ kan ṣe fọ́ tó ṣe fọ́ mo lè rojú gàlà lóòótọ́ mo kàn rojú yẹn ti atẹ́gùn mi àbá dé iná bá ṣáàpù iná kábàdì ó fẹ́ pa iná kú mo tún sáná sí i ó tún kú mo sáná sí i ó kú látẹ́gùn ìdégbà gbàgbàgbà ìrẹ̀ mo ṣàtì padà bàtí mo wá padà akẹ́tù méjì dàgbélé bàbá ní òde kó yẹn ni mo ní mo fojú mi méjèèjì ojú ẹran mo níbẹ̀ tí tẹ́ ẹ sọ báyìí ni ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mo ní ká má wọrí mo ní wàá lọ bí iṣẹ́ níjọ́ yẹn bàbá dádì wa dẹ̀ ní oògùn kan tó máa ń lò a máa ń lò mo sì ń lò dìsìn tá a bá ń lò tí igbó bá wíkẹ̀dì la máa ń lò fún mo bá lọ ṣe kinní yẹn mo wá gbé tùràrí bíi 6:30 mo kó ìlú lọ mo fi tùràrí mo fín ìdígi yẹn mo fín nígbà tó dalẹ̀ tí mo ṣe gbé náà nìyẹn ní ìyàbò mi ibẹ̀ ni mo mú ilé tí mo ṣe débẹ̀ tí mo dẹ́tẹ̀ wọn ìwọ yẹn tí mo tọ́ lọ sọ́wọ́ tún ọwọ́ tún mo yà tí mo tọ́ lọ sọ́wọ́ tún ni mo rí ojú ẹran ìkan lọ báyìí ètò lọ báyìí yẹn mo rí pé kò jìnnà ìyẹn ni mò ń wá kẹtọkẹtọ ìgbà tó yá ni mo rí òwò náà ó dúró tí mo ń wòwò lórí ẹ̀ ó dúró sansansan tó dúró ọkàn yìnbọn sí ni gbẹ̀ẹ́ tí mo ṣe yìnbọn sí báyìí yóò di kìtìkìtìkìtìkìtìkìtìkìtìkìtì tó ṣe ń lọ mò ń kíbọn yẹn rìn lákìrìn ó débi kó tún dúró mo tún jù mí sí ooo lọ́tún di kìtìkìtì ibi tí mo ti ń wá ẹran yẹn mo wá mi ò rí mo wá mi ọmọ tí ó mú mi lọ yẹn bá lọ pè mo ní náà ti jó gàlà yìí méjì mo yìn sí adébẹ̀ arékun àti gbogbo ẹ̀ mo wá títí tí mi tó bá ti di àròjọ kejì àwàwà àbádẹ náà lọ mo pa ẹ̀ta kan jọ yẹn pàṣẹ àpàdà sàbúlé ìgbà tó wá di àárọ̀ mo wá sọ bàbá yẹn mo ní bóyá ti jó gàlà igi yẹn mo ní mo ti yìnbọn sí mo ní ó dẹ̀ lápọn bàbá yẹn ní ó ṣọ́ ó fojú mo ní mo rí pọn bàbá yẹn bá olóòdẹ bá tẹ̀lé mi wọ́n pe àwọn mẹ́ta Abdulmukaila ẹ̀gbọ́n ọpẹ́ kí ló kọ ìbòdà kẹta yìí ìṣá ìrántí ó kọ àṣà pé àpò márùn làbá kájà làbá lọ bàtà adé rẹ̀ bá fi ìbẹ̀rẹ̀ àwọn náà yóò wà mo ló kú ni ibi tá a ti ń wá ẹran yẹn ọ̀tọ̀ ní bílájà mórílé èmi kàn ní kí n gba dígí yẹn kí n lọ yípo níṣẹ́ ni mo bá gàlá ń dìgí ìdígi yẹn igi ooo ibẹ̀ ni mo ti bá akẹrin tí mo sọ yìí ẹran ti kú ó ti kú kódà ìwo kan àbọ̀ lónìí ìwo kan àbọ̀ lónìí ó ti kú bàbá mi bá pè wọ́n pé ẹran rẹ o ó ti kú àwọn bàbá yìí bá wò pé irú èèyàn wo ni wọ́n mọ̀ ẹ́ wọ́n ní mo sọ làbá gbé nínú ìwé kan náà nìyẹn ní ọdún kan náà ìyá kan wà Kúgbà bàbá ọdẹ bàbá ọmọ dúdú gbogbo wọn ìyá kan wà ní abúlé yẹn àwa mu gàrí wọ́n bẹ̀gbẹ́ ni àdèmọ́ kò pa àṣà mu gàrí tán gbàtà mu gàrí tán làbá lọ àtàwọn olùkọ́sì àwọn bàṣógo apọ̀ gan àwọn kóródó náà wá kó yẹn làbá ìyá yẹn bá sọ fún mi pé Ìbàdàn kí n wo pé tó bá yẹ pé igbó tó wà lẹ́yìn abúlé yẹn náà fẹ́ dẹ o ó ní máa rí ìgbà tó fi ń ṣègbà ní pé ibẹ̀ ni kí n dó sí pé ẹran méjì ló máa gbàbẹ̀ ní pé tó wà wájú kí n mọ́ yìnbọn sí orí tó wà lẹ́yìn ni kí n yìnbọn sí tá a ṣe ń lọ lọ́dún náà a fẹ́ lọ dè baálẹ̀ Kúgbà àwọn ọmọ kankan ẹni kan ọmọ kan tí ayẹn sọ fún baálẹ̀ Kúgbà àwọn ọmọ kankan ibi igi yẹn lèmi tájẹ́ẹ̀tì tí ayẹn ni kí n lọ ìgbà tí màá fi débẹ̀ baálẹ̀ lọ wájú baálẹ̀ bá dúró baálẹ̀ bá ní ibi táwọn òtò sí ni
àwọn ò lọ mọ́ pé táwọn ó dé ni àgbàlagbà sí ni wọ́n èsì ní bá wọn jiyàn àtúpẹ́ àwọn náà tó lóko oko ẹ̀gbá ni bá wò pé ìyá dẹ̀ ní ìgbọ́dọ̀ kọjá ibi èmi náà ń bá yà wájú lé balẹ̀ tí mo yẹ torí gbogbo wájú balẹ̀ ní ń bá lọ ju ọ̀nà iwájú ní máa ń dàgbò yẹn lóòótọ́ ìjàlá méjì ni wọ́n lé àpò ló síwájú àpò tó síwájú yẹn tó ṣe ń bọ̀ òun yà síbi ọ̀dọ̀ balẹ̀ ó pẹ́ balẹ̀ lẹ́ padà ó padà sẹ́yìn wọ́n lè lọ ẹ̀yìn ìwọ̀n yẹn tí wọ́n ṣe léhun dàrẹ́tì iwájú oko ló ń bọ̀ ọ̀dọ̀ mi mọ́dẹ̀ yìí mọ́ sí gbogbo ẹ̀ kò jiná ó dẹ̀ ṣe dé ìwúrò tó fò báyìí tó rọ́gbó pa gàdàdẹ̀ ṣubú ó dẹ̀ di ìwúlẹ̀ ojú mi ló ṣe ta ẹsẹ̀ mo sì débẹ̀ mo sì tú ẹ bọ́lẹ̀ mo bá padà sí ibùdó mi mo bá jókòó bẹ́ẹ̀ wọ́n bá sì ń dẹgbó yẹn èyí tó lọ ìyẹn tán ṣe tó rọ́ ìyẹn ṣàfù wọ́n yìnbọn sí wọn pa nígbà tí wọ́n dẹgbó tán n bá ní mo ní ẹnìkan Àìná ọmọọṣẹ́ mi ni bá ní Àìná máa bọ jájọ wọ ẹran yìí o ìgbà tí mo pa Àìná tí òun ti ń bọ̀ kí èmi dẹ̀ fọwọ́ kọ́ ìgalà níwò kí n wọ díẹ̀ kí n wọ pàdé gbàgbà tí wọ́n gán Ọlọ́run ló yọ mi ìgalà dìde ni o bó dẹ̀ ti dù ìgalà dìde ló ń lọ ni o ó ń lọ ni o ìgalà bá ń sá lọ bá ní ẹgbà mi ìgalà tí mo ti dù lélẹ̀ ló bá lọ ó sà àrígbó ó sà tún lọ padà pa láàrin igbó. ẹ tó yin bàmí ìsìn ni ìgalà tẹ́ ti dù. mo ti dù o mo ti dù gbogbo mo ti dù mo padà tó lọ yìnbọn mi sí ni mo tó fẹ́ pa ní ọdún yẹn ara wọn rí ìgbọ́gbà tó di ijọ́ kẹta bẹ́ẹ̀ni tí mo pa gálà yẹn ní kankan ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀? mo rí pé etí yìí tó máa ń hó ni tẹ́yẹ̀ yẹn bá bí sọ̀rọ̀ mi ní gbọ́ ó kàn máa ń hó a máa hó ojú mi ayédè ṣú ọ máa hó nígbà mo wá lọ sí ọ̀dọ̀ ẹnìkan pé ìyẹn wá bèèrè pé kí ló ṣe wọ́n ní ẹran bàbá ní pé ìyẹn ni wá sọ ọ̀gá tán fún mi wá lọ ṣe kìtì yóò tó wá dúó ọ̀gá o ìrírí yín mi ńkọ́ ìrírí yín mi ìrírí pọ̀ ọjọ́ kan atúlòkó ni èmi àtàyìnà abáṣe ń dẹ̀nà torí mi láìkẹ̀ tún ní pípa tí mo ti débi igi yẹn inú Akíntọ́lá ni mo gbà ní àkóró ni àsọfẹ́ yẹ jẹ ní igi yẹn àárín yẹn igi yẹn wà mo dẹ̀ ń wojú ẹ̀tú báyìí ojú ẹ̀tú mẹ́ta ni mo rí ìkan ti nàró méjì wà nílẹ̀ àmọ́ àwọn ọmọ ní bàbá ìyá ọmọ ni ẹ̀tú jẹ́ kí n wo tí ẹ bá pa abọ́ ẹ̀tú akọ rẹ̀ ò ní lọ ìyá padà pa bẹ́ẹ̀ tí ẹ bá ti pa akọ ẹ̀tú abọ́ ẹ̀ á lọ ó máa kò ní dúró tọkọ ẹ̀ jẹ́ kọ́kọ́ wo ètò ojú ẹ̀ tó já abo ṣẹ́rí ibi tí mo ti ń wo ojú ẹ̀tú yẹn pé èwo ní kí n yìnbọn sí o èyí mo á rí kójú ilé ló pọ́n páà tí mo yìnbọn sí ilé tó wà bí ló bá lọ gàràgàrà ó náà dẹ̀ tún lọ dún mo dẹ̀ pa méjèèjì ọmọ wọn yẹn mi pa èyí tí mo wá lọ gbé yẹn èyí tí mo fẹ́ lọ gbé tí mo yìnbọn tí mo fẹ́ lọ gbé ìgbà tí màá débẹ̀ ọ̀ka ni mo bá lẹ́gbẹ̀ẹ́ ẹjù ọ̀ka ńlá gidi ni ọ̀ka ńlá gidi tó ti níkàn mú báyìí èmi sì ń rákòrò lọ ni pé kí n lọ gbé ẹ̀tú torí mo láìka abẹ́ Akíntọ́lá kí n máa dẹ abẹ́ gbó níṣẹ́ ni mo kàn kálẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ìjò lẹ́gbẹ̀ẹ́ ẹ̀tú kí ló dé ló bá ṣẹlẹ̀ ló bá ń kùn mo ti gbé mọ́lẹ̀ síbi tí mo ti yìnbọn ló bá ń kùn n bá tó eléyìí ò ṣe yọ àdá sí n bá padà n bá ṣe wá lọ ibi tí ìbọn wà n bá lọ gbé mọ ìgbà tí màá fi débẹ̀ ojú mi báyìí lọ sí ó gbórí lẹ́tù yẹn báyìí tó dẹ̀ ràn lọ mo dẹ̀ fi bọ́ pa n bá mi bọ́ gbórí ẹ̀dá n bá pa bẹ̀ tí mi gbé ọká yẹn ọjọ́ kejì ni mo ní ká lọ gbé mo mú ọ débẹ̀ báyìí pé ẹgbẹ́. ọ̀gá o ìrírí yín mi ńkọ́? ìrírí mi tí mo tún rí oko ọdẹ káìkáì ọ̀yà ọjọ́ kan àdàgbò lọ náà ni
n bá rí àǹtà tí mo sọ yìí èmi ò tí ì rú ẹ̀mọ̀ láti gbà yẹn mi tí ì rú ẹ̀mọ̀. Bàbá kan wọ́n ń pè ní olóòdẹ ẹ̀fọ̀n, olórí là ń pè Àlàní ẹ̀gbọ́n àwọn Àbáyọ̀. Olóòlọ ẹran sí ni, ó ní ẹyẹ ẹran lábọ̀ ẹran lábọ̀ ẹran lábọ̀ ẹran lábọ̀ ẹyẹ ẹran lábọ̀ ẹran lábọ̀ ẹran lábọ̀. Ń bá wò gbà nígbà tó yá lóòótọ́ mo dẹ̀ rí nǹkan ló dẹ̀ ń bọ̀ ló dọ̀ wù wá. Ṣé gàlà lílì ní gàlà o ẹsẹ̀ ó falẹ̀ kò yá bí gàlà. Mo ṣáà náwó pé bóyá ẹ̀ta ni. Nígbà tí nǹkan máa yọ orí ẹ̀ tóbi ó kàn jáde ní tọ́ọ̀nì lélẹ̀ ní àbáńtà. Ń bá ìbọn sí tí mo máa rí jọ́ tí mo sọ yìí níṣẹ́ ni àǹtà yẹn ó káwọ́ sókè báyìí. Ó dìde báyìí. Ó dìde bí èèyàn báyìí. Irú ẹ̀ náà lẹ́ báyìí. Ó fẹsẹ̀ lélẹ̀ báyìí. Ó dẹ̀ káwọ́ sókè báyìí ló bá sẹ́yìn báyìí. Ló bá bẹ̀rẹ̀ sí ń lò. Kí lè ìwọ lọ kí ló ṣẹlẹ̀? Èmi gan ò lè súnmọ́, mi ò lè súnmọ́. Ó ń pariwo gidi ni o. Tí àwọn kan tó sọ pé àkúté ti gbájá o. Àkúté ti gbájá gbà tó ariwo yẹn wá pọ̀ gan. Bá tó wá yín mí sí mbẹ̀. N bá filẹ̀. Bá lọ pa àwọn àgbàgbọ́dẹ. Ẹ tún wá wo nǹkan o. Ìgbà tó máa dé táwọn náà máa débẹ̀. Tó ṣe wà náà ni ó ṣe wà. Níṣẹ́ ló bí ìgbà tí eégún bá fẹ́ fi ẹ̀yìn sọmá sọ́ọ̀tì tó ṣe nígbà tó kú tán. Orókún ẹsẹ̀ mi ó dẹ̀ wà láti ìlú báyìí ní ọ̀pọ̀lẹ̀ lẹ́fọ̀n bẹ́ẹ̀. Kí ni ìtumọ̀ rẹ̀? Àwọn ẹran alágbára náà ní tó ṣẹlẹ̀ o. Àwọn ẹran alágbára ni. Ọjọ́ wo lẹ lè gbàgbé láíláí nídìí iṣẹ́ ọdẹ yìí? Ṣé tínú mi dùn? Tínú yín dùn kọ́? Tínú mi dùn. Bẹ́ẹ̀ ni. Ọjọ́ tí mi wà tínú mi dùn tó dùn gan. Èmi àti ọ̀rẹ́ mi lájọ lọ Àìnà nígbà yẹn. Adẹ́nà lọ bàbá àràbà ní ló dẹko. Àwa lo oko yẹn. Mo ti pa gálà náà jọ náà. Mo pa gálà. Ìgálà mi ni wọ́n lò náà fi ṣe pa. Wọ́n wá ṣe èrú. Wọ́n ṣe èrú fún wa. Wọ́n ní ẹni tó bá ti pa kẹrin odidi ni wọ́n máa gbé lọ. Wọ́n wá fi ẹran mi kó pa fún ní ọdún yẹn. Àdéhùn tájọ ṣe lábúlé kíkálukú tó kù nìyẹn. Adẹ̀pọ̀ bàbá Káyọ̀dé orúfó àpọ̀tà jọ lọ. Kánsílọ̀ Túnjí Ọ̀nàrìbù òun náà lọ. Níjẹ́ náà ìjàlá tí mo pa ni mo fún ní ìwé ẹ̀ tó náà fi pa tiẹ̀ ní ọdún tí mo sọ ní kúgbà yẹn. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí dágbé yẹn tó ń dẹgbẹ́ àti apàgàlà bíi 5 ẹ̀tún pọ̀ nílẹ̀. Ṣùgbọ́n gàlà tí èmi pa ló tóbi jù ní gbogbo gàlà tí wọ́n pa. Wọ́n wá wò pé ilé ló máa abúmú àpá akẹrin wà bẹ́ẹ̀ kò tó yìí tí mo pa yẹn. Wọ́n bá gbé gàlà mi. Wọ́n bá ní òun ni wọ́n fẹ́ lò. Àwọn bá yarí pé adéhùn tájọ sọ ní pé ní akẹrin ẹlẹ́fẹ́ lò. Ọ̀dọ̀ ilẹ̀ akẹrin kú sí. Bẹ̀rẹ̀ tó ní pé ilé tóbi ju akẹrin lọ. Wọ́n ṣàpọ̀ sọ fún yẹn pé kò sí tó jọ. Wọ́n ṣàpọ̀ ẹran yẹn wọ́n gbé lọ. Nígbà tó wá dalẹ̀ wọ́n wá fi ọmọ gàlà kan kó ọlọ́fà fún wa tó mo pẹ̀tù méjì náà sí ń jọ yẹn. Aṣáàṣe nígbà tó wá dalẹ̀ èmi àti Àìná ọ̀rẹ́ mi ń bá sọ fún Àìná mo ní tí oyin tán ṣe fún wa yẹn Ògún kì í ṣe kà ó máa ń gbé lẹ́yìn màá wá dán wọ́n lójú tílé àfimọ́ bí kò sì gbóúnjẹ fún ajẹun tán yàrá gbéná Àìná gbéná èmi náà gbéná. Mo bá lọ ọjọ́ tá à ń sọ yìí inú oko kan tí mo dé mo kàn ń wojú ni ìgalà rẹ̀ tí mo yìnbọn báyìí. Ìgbà tí màá débẹ̀ ọmọ àti ìyá tí mo sọ ó tóbi ju èyí tí mo pa láyé káìkáì lọ. Ọmọ ẹ̀ ó tó ẹtù méjì àbọ̀. Ojú kan ní mo dẹ̀ rí abẹ́rẹ́ tó gùn ṣe ìwà ṣe ń bá mú ń bá já ewé ń bá dàbò síbẹ̀. Mo ní sì máa tẹ̀ pa nǹkan mọ́. Ilé náà tó. Tí mo tún ṣe lọ nìyẹn wọ́n pè bìkan láláwó gbà tí màá tún débẹ̀ mo tún ń wojú mo tún yìnbọn sí gbà tí màá tún débẹ̀ ó tún dákẹ́. Èmi nìkan tán kí n má fọ̀rọ̀ gùn níjọ́ yẹn mo padà pẹ̀tù 5 sí. Àwa kẹrin wálé àkópẹ́yẹ wọ́n wá kú lọ́dún tí mo sọ yìí tàbá kẹrin wálé yànnà níbẹ̀
ìgbà tó wá di tí a kẹ́rin dé ní àárọ̀ àwọn ará àwọn Ẹ̀gbá tí wọ́n á láti Ẹ̀gbá táwọn náà wá dẹná ìkan pé ló pa ẹtu kan nínú wọn gbogbo náà lè pọ̀ tó wọn pa nǹkan àwa lá fún wọn lẹ́ran lọ. Inú mi dùn gan ní pé Ògún ṣègbè. Níjọ́ wo ni gbàkejì ẹ̀? Ìgbà kejì ẹ̀ mo lóko ọ̀tá 5 mo yìn tí n pa kankan. Ọ̀tá 5. Ṣé lálẹ́ àbí ní ọ̀sán? Lálẹ́ ni o, lálẹ́. Kí ló dé? Lálẹ́ ọ̀tá 5 ni mo yìn tí n pa kankan. Mo yìn 2 sí gàlà. Mo yìn 3 sẹ́tù mi ì pa kankan báyìí. Èmi àtàyìn náà ni lájọlọ ìbọn dẹ̀ ń dún tí ìbọn dẹ̀ ń dún gidi. Sẹ́ni kejì yín pẹran? Mi ì dẹ̀ pa kankan, mi ì dẹ̀ mọ́ wọ́n pa, mi ì dẹ̀ mọ́ tó ṣẹlẹ̀. Bẹ̀lítà mo padà jáde náà wọ́n náà fẹ́ dí ara wọn lọ́wọ́ ní láìsí mi. Wọ́n náà fẹ́ dí ara wọn lọ́wọ́ láìsí mi. Ó dẹ̀ ṣe tutù ní láti gbà yẹn. Wọ́n máa ń bọ̀ ni mo dẹ̀ máa ń pa ẹran dáadáa. Ọjọ́ wo lẹ lè gbàgbé tó yẹ pé ó le díẹ̀? Ọjọ́ tí mi lè gbàgbé tó lè jẹ́ Alábàtà la lọ. Alábàtà? Bẹ́ẹ̀ Alábàtà la lọ. Àwọn kébé lájọ máa ń lọ bẹ̀ tí wọ́n wá lọ́jọ́ yẹn ní wọ́n pe bẹ̀ ní ẹ̀yìn UNAB. Ọmọ kan ni mo mú lọ ní àpáta ń bí Fátímọ̀ lọmọ yẹn gbé àwọn bàbá Fáńkó mọ̀ ọmọ ọ̀rẹ́ wọn kan ni. Èmi náà mo dẹ̀ mú lọ ọ̀kadà àdìṣẹ́jì mi la gbé lọ tá a lọ ẹlẹ́dẹ̀ la wá lọ ní wọ́n bá nígbàgbó ọmọ yẹn bá yìnbọn sí akẹran sakabula nígbà tó yìnbọn sí wọ́n ṣàwá ẹran yẹn níbi tó ń dé sí wọn àyè ìgbà táwa jáde wá pè nígbà wọ́n ti yìnbọn sí gàlà ó sì mú ipò láyé owó ó fi hàn mí báyìí ó fi hàn mí mo ní ìbọn ìyá ní sùn bẹ́ẹ̀ wọ́n wá ní àwọn ti wá àwọn òye jẹ́ káwa lọ fi ẹsẹ̀ tọ́ tàbá dẹ̀ ń wá èmi àti ẹ̀ tàbá ń wá ibi tọ́mọ yẹn ti wá lọ gba àtijánú ẹ̀gẹ́ egbò tó kún àmọ̀ bẹ́ẹ̀ mo rí tó ṣe ká ẹ̀gẹ́ yẹn ẹ̀rìn ló gba bí ààyè pọ́n àṣegàlà ní ibi báyìí èmi bọ́ bàbẹ̀ tí ibẹ̀ kún kò jẹ́ kí n rí ọmọ yẹn wá lọ yípo tí gàlà fi kàn ní wo bí ni ẹ̀ iṣan bí olú ìwo yẹn ló fi kàn ní ọmọ bá pariwo mo padà yìnbọn sí àtẹ̀rẹ̀ mo bá pa bẹ́ẹ̀ tí kí n tó rí ọmọ yẹn gbédé torí wọn lóde wà mọ́ kí n tó rí ọmọ yẹn gbédé ta ẹran dẹ̀ wà ní gbó ẹsẹ̀ ọmọ yẹn ó ti ń wú kí n tó rí gbédé ta dé ọ̀dọ̀ àwọn àgbààgbà ọdẹ ẹ wò mo ṣe àwọn alágbà tẹ́ mo ṣàgbé sí ta níbẹ̀ wọ́n ṣàtọ́jú ẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ pé ká máa wulẹ̀ lọ sí Ìbàdàn ká máa lọ sí hospital ilẹ̀ sì ti wá ń ṣú tán tó ní wọ́n kẹran tán wọ́n ṣe gbogbo ẹ̀ táìmù ti lọ a bá kó ẹran tẹ́wọ̀n ẹran pa ẹran tẹ́mi náà pa àkọlé náà àyàn a lè bọ́ngàn àkọlé náà àyàn pé ilé ṣàmọ̀ kódà ìráyè ìdẹ́ná pé kílẹ̀ ẹran kí n lè gbé ọmọ ìgbà tí màá fi gbé ọmọ yẹn ìgbà tí ilẹ̀ fi mọ́ nídàájí ká di ẹrù wa tí màá fi gbé ọmọ yẹn dé ọmọ mi Ọlọ́run ní ọ̀pọ̀ ọmọ yẹn mọ́ mi lọ́wọ́ kò sí táwọn bàbá àti ìyá ò sọ ọdún tí wọ́n sọ ọjọ́ yìí nínú mi bàjẹ́ jù kò sí tí wọ́n sọ tí mo ìjọba owó tí mo dẹ̀ ná gan tí mo ná ní Ṣẹ́gun hospital ní sáàdì inú garaajì yẹn kì í ṣe kékeré ọjọ́ yìí nínú mi bàjẹ́ jù èmi dẹ̀ mọ́ ọmọ yẹn lóko bí gàlà yẹn tó ṣe léṣe. Ìgbẹ́ wo lẹ lọ tó dàbí nǹkan? Ìgbẹ́ pọ̀ ìgbẹ́ tó dàbí nǹkan pọ̀ nílùú lábẹ́ káàbà. Tó dàbí nǹkan. Ìgbẹ́ pọ̀ alọ̀gbẹ́ kan náà ní lálàbẹ̀ yẹn lálà ní ọ̀nà àkókò lábúlé ọ̀dọ̀ wa. Bẹ́ẹ̀ ni alọ̀bẹ̀ nígbà tá a dé bẹ́ẹ̀ àwọn àjẹun tán wọ́n fẹ̀gbẹ́ ni o àjẹun tán nígbà tá a jẹun tán a bá bóko nígbà tá a bóko wọ́n náà ń jà lábúlé àwọn ọmọ kankan pé wọ́n ń jà àdẹ́gbò kìíní
wọ́n lé gàdàbí márùn àbí márùn nínú márùn mo yìnbọn sí méjì lójú kan ṣoṣo ní ìpá àwọn èèyàn náà yìnbọn wọn àpá kí ló dé àwọn alájà ń bú wa wọ́n ní èèyàn kò yìn pé a ti mọ ọtí yóò ní wọ́n tún lọ́dẹ gbó kan wọ́n tún lé gàdàbí méjì olóde wọn ló yìnbọn sí kan kò pa ọ̀tún òun náà yìnbọn sí kan náà òun náà pa níjọ́ yẹn wọ́n bá kóra wọn jọ kí ló ṣẹlẹ̀ ṣé wọ́n bá ní lágbájá àti láyé ni wọ́n ń jà yẹn nínú abúlé wọn ní pé wọ́n ń jà ní tó fà á tó jẹ́ kí ẹran kú nìyẹn ọ̀dà ẹ wá bá wọn parẹ́ ẹ bá rọra parẹ́ gbogbo tí mo dẹ́ sọ yẹn ó ti ń lọ bí aago 3:00 àbọ̀ nígbà tí wọ́n bá wọn parẹ́ àṣẹpàgàlà kan fún ẹni tó sì náwó bí aago 3:00 àbọ̀ àṣẹpàgàlà kan ládùúgbò ẹran tá ti lé dànù tẹ́ ti lé dànù tá lé wọn dànù àwọn ẹran tó yẹ ikú ìyàlọ́ ẹ̀ kan kú méjì tí mo yìnbọn sí yẹn wọ́n wá dúró tó wá kírun ni tí wọ́n wá dúró wọ́n wá kírun ni ìbádẹ́ bá wọn ìbọn bá wọn méjì ló lápọ́n àdẹ̀wá wọn tì bí afẹ́fẹ́ ló gbé wọn ni bóyá gbé ní ààyè kankan èyí tí wọ́n tó yìnbọn sí náà ẹran tó bọ́lẹ̀ tó báyìí àárò náà. ọjọ́ wo lẹ máa rántí ní gbogbo ìgbà pé mo lọ oko ọdẹ kan ọjọ́ yẹn máa dàbí ìka o ọjọ́ yẹn máa burú díẹ̀ o kí ló ṣẹlẹ̀. èrò wọn ni. èrò wọn. bẹ́ẹ̀ èrò alágbà. èrò alágbà. èmi ni mo fẹ́ ṣe wedding àbúrò mo wá ní kí n má pọdẹ mo pe àwọn Bọ́lá Àìná èmi àwọn mẹ́ta yẹn náà là lọ tá a ṣe lọ ní a bẹ̀rẹ̀ sí dẹ́nà torí èrò yẹn èmi máa ń pa ẹran wọn gan bí a tó yẹn fi wá bínú ibi tí mo gbà kọjá tí nǹkan kò ti ṣe nígbà tí a ṣáà lọ adẹ́nà tá a dẹ́nà fọ́ gbogbo ẹ̀ apẹ̀tù kan ẹtù yẹn làwọn á gbé bọ̀ gbogbo ìbẹ̀rẹ̀ náà mo gbà lọ ní alẹ́ ìgbà tí mò ń bọ̀ ní ìdájí tí mò ń bọ̀ ní kinní kan gé mi lẹ́sẹ̀ ìdárọ̀ mi mọ̀ nǹkan tó gé mi lẹ́sẹ̀ àpẹ́ sì wà bí ó gé ẹsẹ̀ yìí ó gé mo wá tó gé lẹ́mi lẹ́sẹ̀ tì lójú ọ̀nà gbangba ojú ọ̀nà. ṣé kìí ṣe jò. irọ́ ìgòkọ́. kí ló wá jọ. kò jẹ́ ẹ̀yẹ mi àtàná sí i láàárọ̀ mo tó gbà tílẹ̀ mọ́ ta jẹun tán mo tó padà síbẹ̀ ìpọ́n ló lọ tí ò da yìí. ó gé yín lẹ́sẹ̀ bí àdá. ó gé bí àdá. bí ẹ mọ̀ bíi kéèyàn mú àdá kó kàn gé kan háì ó lẹ́sẹ̀ yìí. mo awọ àti o ẹ máa wà bàbá bàtí àlọ bẹ máa ń káyà lónìí náà ìdàrọ ẹka dúpẹ́ ìrọ náà jẹ́ kí ẹsẹ̀ yẹn ó sàn. afẹ́kẹ́ kọ́ wa ní oògùn tọ́jú ara kan tó jẹ́ tọ́jú àrùn bí àwọn àìsàn ẹ̀kọ́ wa lẹ́yọ kan torí àwọn tí ó ń wò yìí nínú ilé. oògùn àìsàn tèmi mọ̀ jù tí mo mọ̀ tí mo máa ń ṣe tí mo lè lé gáàjì ó ní oògùn diabetes. ẹ sọ. ẹni tí diabetes bá ń ṣe yóò lọ wá omi ọsàn tó pọ̀. omi ọsàn wẹ́wẹ́. wẹ́wẹ́ yóò fún yóò lọ jẹ́wé tábà. yóò jẹ́wé tàgírì. àtẹwé ewúro. yóò wá gbogbo pẹ̀pọ̀. yóò fi omi ọsàn yẹn gbó ọsàn yẹn yóò fi gbó. ok. yóò wá rọ sínú 2 litre àbí 5 litre. ṣùgbọ́n kó gbọdọ̀ tí tẹ́sítì diabetes yẹn tó bá yẹ kó ti high yóò mú kíní gàásì ẹyọ kan yóò dẹ̀ máa mú tó bá mú lónìí láàárọ̀ ó tún dá ọjọ́ kejì tó bá máa mú lọ́jọ́ mẹ́ta kó lọ sí test ó gbọ́dọ̀ ti wálẹ̀
ó gbọ́dọ̀ ti wálẹ̀. tó bá ti wá wálẹ̀ á sọ di ibi ijọ́ kẹta agbára Ọlọ́run yóò lọ. Yóò lọ. bẹ́ẹ̀ ni gbogbo tó ní kó má jẹ ni ó máa jẹ. Orúkọ yín tí kò lára ẹ̀. orúkọ yín ti jẹ́ lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Sunday Ẹyẹ. Fóònù nàmbà yín kọ́. fóònù nàmbà mi wà ní 080 57 41 61 23. Ẹ wí lẹ́ẹ̀kan sí. 080 57 41 61 23. Ẹ ṣeun o.